kí wa káàbọ̀ síbi ètò yín àti ètò wa jẹ́ kí bíbélì kí ó sọ̀rọ̀, èyí tí a gbé kalẹ̀ fún ìmúdàgbà sókè ara Kristi àti fún títan ìrere òtítọ́ ká gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run ayérayé, a gbé yín ga fún oore ọ̀fẹ́ èyí tí a rí gbà. A dúpẹ́ lọ́wọ́ yín fún àlàáfíà tí ń jọba ní ìpínlẹ̀ yìí, ní orílẹ̀-èdè yìí àti ní gbogbo àgbáyé pẹ̀lú. A dúpẹ́ tẹ́ fún wa ní oore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ náà. Ìjẹ́ bí a ṣe máa sọ̀rọ̀ náà, ẹ jẹ́ kí ọ̀rọ̀ náà kí ó nítumọ̀ nínú ayé àwọn tí ó gbọ́ àti àwa tá a sọ. Ló pe eré ìje tiwọn àti tiwa pẹ̀lú, ká lè fi ìlú ọ̀run ṣèrè jẹ nígbà tá a tọrọ tá a bẹ̀bẹ̀ ní orúkọ Jésù Kristi ẹ̀dí iṣẹ́ agbára wa. Àmín. Ní òwúrọ̀ òní, ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ èyí tí a ti ń wò tẹ́lẹ̀ rí nípa jẹ́ kí bíbélì kí ó sọ̀rọ̀. Ohun tí a fẹ́ gbéyẹ̀wò ní òní ni ìgbàgbọ́ nínú Kristi. Nígbà tá a rí ẹsẹ̀ wúrà wa nínú ìwé Jòhánù ní orí ìkẹjọ, a wo ẹsẹ̀ ìkẹrin ó lé ní ogún rẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ bí Ẹ̀mí Mímọ́ ti sọ. Nítorí náà ni mo ṣe wí fún yín pé ẹ kú nínú ẹ̀ṣẹ̀ yín, nítorí bí kò bá ṣe pé ẹ gbàgbọ́ pé èmi ni, ẹ kú nínú ẹ̀ṣẹ̀ yín. Ní wíwo agbègbè yìí dáradára, èyí tá a pè ní ìgbàgbọ́ nínú Kristi Jésù, ọ̀rọ̀ tá a pè ní ìgbàgbọ́ yìí a lò ní ìgbà méjì nínú Bíbélì. Ìgbà àkọ́kọ́ a wo ohun tí ó túmọ̀ sí, a sì wo ìgbà ìkejì náà pẹ̀lú ohun tí ó túmọ̀ sí. Nígbà tó wá wo méjèèjì papọ̀, kí ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa, kí ni Bíbélì ń sọ, kí ni tí ó yẹ kí èmi àti rẹ náà pẹ̀lú kó ṣe kí a bá lè dé ilé ológo ni èyí tí gbogbo wa ń lépa ní àpapọ̀. Nínú ẹ̀kọ́ Bíbélì tí a wò yìí, a ó rí pé Kristi ń sọ wípé lẹ́ẹ̀kí kò wá pé wọ́n gbà pé òun ni wọ́n kú nínú ẹ̀ṣẹ̀ wọn. Ìgbàgbọ́ àkọ́kọ́ tá à ń sọ nípa rẹ̀ yìí, ó dá ìlànà pè ní òtítọ́ tó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà ìgbàgbọ́ kejì, a lè pè yẹn ní níní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, ọ̀rọ̀ rẹ̀, Jésù Kristi àti ìlérí èyí tí Ọlọ́run tí ó ṣe. Àwọn nǹkan wọ̀nyí ni a gbé yẹ̀wò ní ọjọ́ òní fún àkókò ìgbà tí a ní. Nígbà tí a bẹ̀rẹ̀ sí wo ipa àkọ́kọ́ èyí tá a pè ní òtítọ́ yìí, nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì, a ó rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó ti lòdì sí òfin tàbí ìwàásù èyí tí Paul, Pétérù, àwọn kìrìsìtẹ́nì àkọ́kọ́ tí wọ́n ń wàásù. Nígbà tí ó tó àkókò tí wọ́n rí òtítọ́ yìí tá a pè ní ìgbàgbọ́ yìí, Bíbélì fi yé pé wọ́n wá yí padà sí ìgbàgbọ́. Ẹ jẹ́ ká gbọ́ bí ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì ti sọ ní orí ìkẹfà ẹsẹ̀ ìkeje. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run sì gbilẹ̀, iye àwọn ọmọ ẹ̀yìn sì pọ̀ sí gidigidi ní Jerúsálẹ́mù. Ọ̀pọ̀ nínú ẹgbẹ́ àwọn àlùfáà sì fetí sí ti ìgbàgbọ́ ńlá. Àpọ̀lọpọ̀ àwọn àlùfáà yìí ló ti lòdì sí ọ̀rọ̀ yìí tá a pè ní ìgbàgbọ́ ńlá yìí, èyí tó yàtọ̀ tí ẹ̀sìn tàbí ìlànà èyí tí àwọn àlùfáà ń ṣe ṣáájú àkókò yìí. Ẹ̀sìn tí wọ́n ń sìn ní àkókò yìí, ní àkókò náà, kí ìgbàgbọ́ náà tó dé, ìgbàgbọ́ tá a sọ nípa rẹ̀ yìí ni a pè ní ẹ̀sìn Judaism, èyí tí wọ́n tẹ̀lé òfin Mósè láti ṣe ohun gbogbo. Ṣùgbọ́n nínú ìwé Mátíù ní orí kẹtàdínlógún, Ọlọ́run sọ fún wọn nígbà ìfarahàn Jésù Kristi wípé àkókò Mósè ti tán o, bẹ́ẹ̀ ni àkókò tí àwọn wòlíì náà ti tẹ́ pẹ̀lú, ṣùgbọ́n kí wọ́n fetí sí ohun ọmọ wọn, tó nípasẹ̀ rẹ̀ ní ẹnikẹ́ni tó wá fẹ́ dẹni ìgbàlà inú gbọdọ̀ inú òfin dé ọ̀dọ̀ ọ̀run. Èyí Jésù náà ti sọ sẹ́lẹ̀ ní ìwé Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ kẹfà pé kò sẹ́nikẹ́ni tó lè lọ sọ́dọ̀ bàbá o bí kò sí nípasẹ̀ òun. Ìgbàgbọ́ yìí ni àwọn Júù, àwọn àlùfáà ni wọ́n takò, wọ́n lòdì sí gidigidi ní àkókò náà. Ṣùgbọ́n nígbà tó tó àkókò tí òtítọ́ ọ̀rọ̀ náà tẹ̀síwájú láti máa gbilẹ̀, bẹ́ẹ̀lì ti pé ọ̀pọ̀lọpọ̀ tó ti lòdì sí ẹ̀sìn kíni wọ́n á gba ìgbàgbọ́ ńlá náà. A rí ọ̀rọ̀ tá a pè ní ìgbàgbọ́ yìí. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì kan náà tún fi yé wa nígbà tá a wo orí kẹrin ó lé ní ogún rẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlélógún, nígbà tí Pọ́ọ̀lù tá a mọ̀ sí àpọ́sù
tó ń wàásù ìgbàgbọ́ yìí a rí pé Felix wípé ọ̀rọ̀ ìgbàgbọ́ rẹ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ bó ti sọ. Ó ní ṣùgbọ́n lẹ́yìn ìjọ́ mélòó kan Felix dé tí òun ti Priscilla obìnrin rẹ̀ tí í ṣe Júù, ó sì ránṣẹ́ pé Pọ́ọ̀lù, ó sì gbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ìgbàgbọ́ yìí ni ìrere Kristi. Kẹ́lọ́ wo ìwé ìdánù ní orí kìíní ẹsẹ̀ 17 àfiyé pípa Mósè la fi fúnni ní òfin, ṣùgbọ́n òtítọ́ àti oore ọ̀fẹ́ nípasẹ̀ Jésù Kristi. Ọ̀rọ̀ yìí làwọn Júù lòdì sí. Ọ̀rọ̀ yìí gangan ìsì ní o lè gún wọn ní di ẹni ìgbàlà. Torí tá a bá wo májẹ̀mú láíláí, tá a wo májẹ̀mú titun, a rí pé májẹ̀mú láíláí ìlà fi fún àwọn ẹ̀sìn tá a pè ní ẹ̀sìn Júù. Nígbàtí ẹ̀sìn tá a pè ní ẹ̀sìn Kìrìsìtẹ́nì, ètò májẹ̀mú titun ó wà fún gbogbo ẹnikẹ́ni lónìí tó bá dé ọ̀run láti sinmi. Ìgbà tá a tẹ̀síwájú láti wo àwọn ẹsẹ̀ Bíbélì mìíràn nípa ọ̀rọ̀ tá a pè ní ìgbàgbọ́ yìí tó túmọ̀ sí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé Róòmù ní orí kìíní ẹsẹ̀ 9, a rí pé ìgbàgbọ́ àwọn aráàlú Róòmù ó tàn kálẹ̀ sí gbogbo ayé. Kí ni ìgbàgbọ́ yẹn? Ẹ̀sìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà, ẹ̀sìn tó pé nípasẹ̀ rẹ̀ ní láti lè di ẹni ìgbàlà. Èyí tí ìwé Hébérù orí kìíní ẹsẹ̀ 1 àti 2 náà sọ nípa rẹ̀. Ẹ̀rí ó ní lákòókò bàbá Ọlọ́run bá wọn sọ̀rọ̀ ní oríṣiríṣi ọ̀nà, ṣùgbọ́n lákòókò yìí ń bá wọn sọ̀rọ̀ nípa ọmọ bíbí rẹ̀ tí ó ṣe Jésù Kristi. Nípa ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo yìí, ìní ẹnikẹ́ni tó bá fẹ́ lọ sí ọ̀run ló gbọ́dọ̀ gbàgbọ́. Olóògbò sí gẹ́gẹ́ bí ìlànà àti òtítọ́ èyí tí ọmọ rẹ̀ ọmọ Ọlọ́run tí ó ṣe Jésù Kristi yìí èyí tí ó mú wá. Tàbá mú ọkàn wa táwọn tí Jésù Kristi sọ́nù ìgbàanú ní orí 9 ẹsẹ̀ 21 àti kejìlélọ́gbọ̀n àbí kejìlélọ́gbọ̀n. Ó ní tẹ́ bá dúró nínú ọ̀rọ̀ mi o, onígbà náà lẹ́yìn jẹ́ ọmọ ẹ̀yìn mi tòótọ́. Ẹ̀yin ọmọ òtítọ́, òtítọ́ yìí yóò sọ ẹ́ di òmìnira. Ìgbàgbọ́ yìí là ń pè ní òtítọ́, is just the truth. Ní òtítọ́ ètò lè fún ẹnikẹ́ni tó bá fẹ́ láti lọ sí ọ̀run ní iyè àti kò ní pẹ̀kun. Ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ 9 tá a sọ yẹn, a ó rí níbẹ̀, ẹ̀yẹ ká gbọ́ bí ẹ̀rí wọn ti sọ. Romans chapter 1 verse 8. Ó ní mo kọ́ dúpẹ́ ná lọ́wọ́ Ọlọ́run mi nípasẹ̀ Jésù Kristi nítorí gbogbo yín, nítorí pé à ń ròyìn ìgbàgbọ́ yín ní gbogbo àyíká. Ẹ̀rí àwọn Róòmù, àwọn tó wà ní ìlú Róòmù, wọ́n gba ìyìn rere yẹn, èyí tá a pè ní ìgbàgbọ́, èyí tó jẹ́ òtítọ́, wọ́n gbàgbọ́. Wọ́n rò pé wọ́n ń ròyìn ìgbàgbọ́ wọn, wọ́n ròyìn rẹ̀ ká gbogbo ayé. Nígbà tá a wo ìwé Gálátíà ní orí kìíní ẹsẹ̀ 23, àwùyá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tí wọ́n ti lòdì sí ìfẹ́ yẹn o, tí wọ́n ti lòdì sí oore ọ̀fẹ́ èyí tá a pè ní òtítọ́ yìí, èyí tá a tún pè ní ìgbàgbọ́. Ẹ̀rí nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí tí Paul tẹ̀síwájú láti máa là wọ́n lóye, láti máa sí wọn níyè, láti máa fi tọ́lọ́run béèrè ní ọwọ́ wọn ní ẹ̀kọ́ tí wọ́n wà ràn. Àwùyá pé ọ̀pọ̀lọpọ̀ wọn yí padà sí ọ̀rọ̀ Ọlọ́run náà. Ẹ̀gbọ́n bọ́lá bí ó ṣùgbọ́n kìkì wọn ti gbọ́ pé ẹni tí ó ti ń ṣe nínú bíbí sí wa rí sí ń wàásù ìgbàgbọ́ náà nísinsìnyí tí ó ti bàjẹ́ nígbà kan rí. Ẹ̀rí Paul ti gbógun ti ẹ̀sìn tá a pè ní ẹ̀sìn Christianity. Ìgbàgbọ́ yìí ó lòdì sí. Ẹ̀rí nítorí pé ìgbàgbọ́ yìí ń fi hàn pé kò sí ìgbàlà níbò mìíràn bí kò sí nínú Kristi. Inú bí Paul ó dìde, ó gba àṣẹ lọ́wọ́ àwọn àgbààgbà láti rí pé òun pa wọn lẹ́nu mọ́, ṣùgbọ́n kò ṣeé ṣe fún un torí pé ọ̀rọ̀ náà tàbí àṣẹ láti wàásù ìgbàgbọ́ náà ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Kò sì sí ẹnikẹ́ni ní abẹ́ ètò kò rí tó lè dí Ọlọ́run lọ́wọ́ láti ṣiṣẹ́ rẹ̀. Ẹ̀rí Paul wá ṣe kíni, ó yí padà láti inú ẹ̀sìn tá a pè ní Judaism, ẹ̀sìn Júù, sí ti ìgbàgbọ́ èyí tí a pè ní òtítọ́. Ẹ̀rí nítorí náà àwọn fẹ́ wo díẹ̀ nínú àwọn ọ̀nà ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí tí òtítọ́ yìí tí ó fi hàn wá. Ẹ̀rù gbàgbé tí wọ́n ju orí 3 sọ, ó ní ká máa jà gidigidi fún ìgbàgbọ́ náà. Ìwé Fílípì náà sọ orí 1 ẹsẹ̀ 23. Jíjà gidigidi fún ìgbàgbọ́ náà kì í ṣe pé ká máa yọ̀dá, ká máa yọ̀bọn, ká máa yọ̀kúùkù rárá, bí kò sí láti dáàbò bo òtítọ́ yẹn, òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tó lè fún wa ní ìyè tí kò ní pẹ̀kun, tó lè jẹ́ kí gbogbo àwa ẹ̀dá alààyè ká lè ní àǹfààní sí ìlú ọ̀run náà èyí tí gbogbo wa ń làkàkà láti dé.
nígbà tá a wo oríṣiríṣi àwọn òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí Ọlọ́run fẹ́ kí èmi àtẹ̀yìn kí ó mọ̀ èyí ká wo ipa àkọ́kọ́ nígbà tí Ọlọ́run sọ bí a ti lè gba ènìyàn là ẹ̀rí ní májẹ̀mú láéláé wọ́n ní ọ̀nà tí wọ́n ń gbà láti di ẹni ìgbàlà ní àkọ́kọ́ májẹ̀mú tuntun Ọlọ́run wá rán Jésù Kristi wá sáyé ìwé Jòhánù orí 7:15 ẹ̀rí láti wá gbàrá yé là kí ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó bá ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyà àìnípẹ̀kun ìwé Jòhánù orí 3 ọkùnrin tó Jésù Kristi wá ó fẹ́ mọ ọ̀nà láti gbàlà a fẹ́ wo òtítọ́ tó wà nínú rẹ̀ yàtọ̀ sí àwọn nǹkan tó wà nínú ayé lónìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń ṣe èyí tí ó lòdì sí ti ìgbàgbọ́ èyí tí Ọlọ́run fi hàn wá nínú ọ̀rọ̀ rẹ̀ ìgbà tí arákùnrin náà tọ̀ Jésù Kristi wá ó rí Jésù Kristi gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run ẹ̀rí ó wá ń béèrè lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ìsọ ọkùnrin kan sì wà nínú àwọn Farisí tí a ń pè ní Nikodémù ìjòyè kan nínú àwọn Júù òun náà ni ó tọ̀ Jésù wá ní òru ó sì wí fún pé rábì àwọn mọ̀ pé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ní ìwọ ṣe nítorí pé kò sí ẹni tí ó lè ṣe iṣẹ́ àmì wọ̀nyí tí ìwọ ń ṣe bí kò sí pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ Jésù dáhùn sí fún pé lóòótọ́ ni mo wí fún ọ bí kò sí pé a tó ènìyàn bí òun kò lè rí ìjọba Ọlọ́run a rí pé Jésù Kristi fi fún Nikodémù ẹni tó jẹ́ ìjòyè ọ̀jọ̀gbọ́n ni èyí tí èèyàn ó ṣe tí yóò fi dé ìjọba Ọlọ́run òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run fi hàn wá àwọn nǹkan tá a ní láti ṣe tá a fi dé ìjọba Ọlọ́run ẹ̀rí nígbà tá a wo bí Jésù Kristi sọ bí yìí Nikodémù ti rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú rẹ̀ àwọn tá a wà lónìí tá a wà láyé tá a wà lónìí kí làwọn náà ṣe tá a fi rí ìjọba Ọlọ́run kí làwọn ṣe tá a fi dẹni ìgbàlà kí làwọn ṣe tá a fi bọ́ lọ́wọ́ ìran àrékérekè yìí ìwé Róòmù fi yé wa ní orí 10 ní ẹsẹ̀ 17 ó nípa gbígbọ́ ní ìgbàgbọ́ tí ń wá ẹ̀rí nípa gbígbọ́ kí ni gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìgbàgbọ́ táwọn wọ́n bí náà fi yé wa pé gbígbọ́ yẹn iná mú ìgbàgbọ́ yẹn wá èyí tí í ṣe òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí ni a gbọ́ a gbọ́ pé Jésù Kristi wá láti gba aráyé là a gbọ́ pé Jésù Kristi tó gba aráyé lẹ̀ kó di pé ó parí iṣẹ́ ìrìnsẹ̀ rẹ̀ ó sì lérí láti kọ́ ìjọ kan fún gbogbo ọkàn tó bá lóye kíni tó bá fẹ́ láti dé ìjọba Ọlọ́run ìwé Mátíù fi yé wa orí 14 ẹsẹ̀ 22 àti 19 Jésù ní èmi ó kọ́ ìjọ mi òtítọ́ yẹn fi hàn pé ìjọ kan ní Jésù kọ́ kèsì méjì ẹnikẹ́ni wọ́n fẹ́ dẹni ìgbàlà ọgbọ̀n rẹ̀ kíni ọgbọ̀n wà nínú ìjọ náà ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 23 ìkẹtàlélógún ó fi yé wa Jésù Kristi ní olùgbàlà ara èyí tí í ṣe ìjọ rẹ̀ ẹ̀rí just one church Jésù Kristi kọ́ ìjọ kan ṣoṣo òtítọ́ ọ̀rọ̀ náà ló fi hàn wá ó yàtọ̀ sí gbogbo oríṣiríṣi ìjọ ènìyàn tá a gbé kalẹ̀ lónìí eléyìí tí kò sí ìgbàlà nínú rẹ̀ òtítọ́ Ọlọ́run àwọn àfihàn pé nígbà tá a bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá a tó fi hàn wá pé Jésù Kristi ó jẹ́ olùgbàlà aráyé Jésù Kristi wá kọ́ ìjọ kan ṣoṣo náà ìjọ yẹn ni àwọn tó bá jẹ́ olóòótọ́ tó sọ olóòótọ́ sínú rẹ̀ tí wọ́n gbégbèsè ìgbàgbọ́ láti wọnú rẹ̀ nígbà tí òpin yóò dé Jésù Kristi yóò fún wọn lé Ọlọ́run lọ́wọ́ ìwé ìkọ̀wé tó ló fi yé wa bẹ́ẹ̀ orí 15 ẹsẹ̀ 24 ìgbàgbọ́ yìí tó fi hàn wá nígbà tá a bá ti gbọ́rọ̀ Ọlọ́run yìí tán tó fi Jésù hàn gẹ́gẹ́ olùgbàlà aráyé tí ó fọ Ọlọ́run hàn gẹ́gẹ́ olùṣẹ̀dá ayé àti ọ̀run àtòkùnkùn tí bẹ nínú rẹ̀ a ní láti gbàgbọ́ ẹ̀rí ìwé Hébérù fi yọ orí 11 ẹsẹ̀ 6 ó ní láìsí ìgbàgbọ́ kò sẹ́nikẹ́ni tí ó lè wò Ọlọ́run torí pé Ọlọ́run jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó bá fi ara balẹ̀ wá ẹ jẹ́ ká kíyèsí bó ti ń sọ̀rọ̀ bí òtítọ́ ti ń fi wá ọ̀nà tó Ọlọ́run gbé kalẹ̀ fún ìgbàlà aráyé lẹ́yìn ìgbà tá a bá ní ìgbàgbọ́ yìí tán àwọn olùkúwàdà ìwé Lúùkù orí 13 ẹsẹ̀ 3 sí 5 a rí pé Jésù sọ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ níbẹ̀ ó ní bí ẹ̀yin pẹ̀lú kò bá ronúkúwàdà gbogbo yín lẹ́ ó ṣègbè bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìrònúkúwàdà yìí iná ń yí ọkàn wa padà iná ń fi àyè pé ọkàn wa ti yí padà kúrò nínú àwọn ìbọ̀rìṣà àwọn ẹ̀sìn èké àgbèrè irọ́ pípa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe nígbà kan rí a ó ronúkúwàdà nínú àwọn ẹ̀ṣẹ̀ náà kéde sísin Ọlọ́run ní ọ̀nà èké ẹ̀wọ̀n oríṣiríṣi àwọn òwòlé èké tó wà nínú ayé lónìí ẹ̀rí bí kò bá sọ yìí ìpínlẹ̀ sọ tí Ọlọ́run jẹ́ Ọlọ́run rúrúrú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìrònú fún àìpọ́nà àwọn ẹ̀ṣẹ̀ wa ẹ̀ṣẹ̀ èké wa ìwà búburú wa aláti jẹ́wọ́ ìgbàgbọ́ wa nínú Jésù Kristi lẹ́yìn sí pé a jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Jésù Kristi èyí tí ìgbàgbọ́ yẹn fi hàn wá kò sí ìjọba Ọlọ́run
ẹ̀rí aláti jẹ́ pé àgbà Jésù Kristi gbọ́dọ̀ bí ọmọ Ọlọ́run alààyè. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 9 àti 10 ó fi yára bẹ́ẹ̀. Òtítọ́ ọ̀rọ̀ náà fi hàn wá ẹ̀rí ó ní ọkàn la fi ń gbàgbọ́ ṣùgbọ́n à ń fẹnu jẹ́wọ́ fún ìgbàlà. Nínú ìwé Ìṣe àwọn Àpọ́sítélì ní orí 9 tàbí bẹ̀rẹ̀ sí wò ó láti ẹsẹ̀ 15 ló ti bẹ̀rẹ̀ verse 25 gbẹ̀tọ́ bá wọ́n ta ti ẹsẹ̀ 40 wáyé sálẹ̀ á rí i pé nígbà tí ìwé ẹ̀fà tó gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó gbọ́rọ̀ nípa ti ìgbàgbọ́ orí omi ó wá bí Fílípì léèrè ní omi nìyí kí ni ó dájú dúró láti ṣe kíni láti baptism láti ṣe ìrìbọmi kásọ lédè èdè wa ẹni kí ni ó dí mi lọ́wọ́ láti ṣe ìrìbọmi ohun tó bá gbàgbọ́ ó ní gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run rẹ̀ lórí ìjẹ́wọ́ yìí ó gbégbèsè tí ìgbàgbọ́ fi hàn wá ó lè ṣe ìrìbọmi tó ṣe ó lọ sínú odò ni èyí tí a pè ní immersion ó lọ sínú odò náà fún mímọ́ lórí kì í ṣe ìsàmì àgbélébùú bí kò ṣe ìrìbọmi lọ sínú odò èyí tí ìwé Kólósè orí 2 ẹsẹ̀ 2 láti sọ pé a sì wá pẹ̀lú Kristi nínú omi. Ìwé Róòmù náà fi yé wa orí 4 ẹsẹ̀ 3 àti 4 láti fi yá àti ìrìbọmi yìí jẹ́ tá a sì rí àpẹẹrẹ oríṣiríṣi rẹ̀ nínú Bíbélì. Nígbà tí wọ́n wọ̀ nípa ìgbàgbọ́ yìí tá à ń tẹ̀síwájú nínú rẹ̀ ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí náà ló fi hàn wá gẹ́gẹ́ bí ṣáájú pé Jésù Kristi o ìkan ni bóyá sì jẹ́ ìkan ìjọ kan ṣoṣo náà ni ó kọ́ ẹ̀rí nínú ìjọ yìí ọ̀rọ̀ tá a pè ní ọ̀rọ̀ ìgbàgbọ́ tó jẹ́ òtítọ́ yìí ó fi yé wa wípé àwọn tí wọ́n gbàgbọ́ tí a baptisi wọn àwa yẹ gbẹ̀dọ̀ àwa ń yẹ wọn kún ìjọ Acts 2:47 ẹ̀rí ó fi hàn pé wọ́n ń yẹ wọn kún ìjọ Ọlọ́run ń yẹ wọn kún ìjọ kẹ́yẹ́ pé wọ́n lọ darapọ̀ mọ́ ìjọ tí ó wù wọ́n ìjọ kan ṣoṣo tí Jésù Kristi tó kú fún ìjọ tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà ìjọ kan ṣoṣo pé Ọlọ́run ilé ó ṣe ẹ̀dá rẹ̀ wá tàbí àwòrán rẹ̀ God is the chief architect òun ló ṣe pé bí ìjọ yóò ṣe rírè bẹ́ẹ̀ sì máa jọ́sìn sí yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjọ yẹn ni àwọn èèyàn wá kíni ni wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ ká wo ìgbàgbọ́ ní tó fi hàn wá òtítọ́ yẹn alánìgbọ́rọ̀ Ọlọ́run ká gbọ́rọ̀ Ọlọ́run gbọ́ ká rúpọ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ wa ìrònú padà yóò ti sọ wá di kírísítẹ́nì o ẹ̀rí àwọn àjẹwọ́ gbàgbọ́ wa ní Kristi Jésù gẹ́gẹ́ ọmọ Ọlọ́run àwọn àṣẹ ìrìbọmi nígbàtí Jésù dandan tí ó ń sọ̀rọ̀ níwèé Máàkù orí 15 ẹsẹ̀ 15 ó ní tó bá gbàgbọ́ tàbá baptisi rẹ̀ yóò là ẹni kò bá gbàgbọ́ yóò jẹ̀bi Ọlọ́run kò ní jẹ́ ká jẹ̀bi o ẹ̀rí láti wá sọ pé bó ṣe ń gbọ́ Ọlọ́run máa pe Jésù Kristi wá sínú ayé rẹ̀ nílé ò sọ bẹ́ẹ̀ ìgbàgbọ́ èyí tí yóò tọ̀wọ̀ yẹn kò sí kíni kò sọ bẹ́ẹ̀ nítorí náà fún ẹnikẹ́ni tó fẹ́ di ẹni ìgbàlà bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí ní òwúrò ní òun láti ronú pé ara òun láti gbọ̀rọ̀ náà gbọ́ kó wá gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ni Jésù kan náà pẹ̀lú òun olùgbàlà aráyé òun náà ló fi ìjọ rẹ̀ lélẹ̀ fún ẹnikẹ́ni tó fẹ́ di ẹni ìgbàlà láti jẹ́ ìyà nínú rẹ̀ láti wá di ẹ̀yà yẹn òun láti ṣe ìgbésẹ̀ èyí tí ìgbàgbọ́ fi hàn wá láti ṣe ìrìbọmi sínú rẹ̀ pé ọ̀pọ̀ Jésù Kristi wá sínú ayé rẹ̀ yẹn kì í ṣe tí gbá òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run fi hàn wá ní tó fi hàn pé ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́ tẹ́lẹ̀ baptisi rẹ̀ yóò là láì sí baptisi yẹn kò sí ìgbàlà ẹ̀rí àti rí àpẹẹrẹ ní bẹ́ẹ̀lì ní ọjọ́ yẹn nígbà tí àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ojú ẹsẹ̀ wọ́n béèrè pé kí láwọn ṣe táwọn fi là wọ́n sì mú wọn lọ sínú odò wọ́n ṣe ìrìbọmi. ìgbà táwọn sọ nípa ìgbàgbọ́ yìí tá a tẹ̀síwájú àti wo ipa àkọ́kọ́ àti àpẹẹrẹ kan nínú rẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ a tún fẹ́ wo ìgbàgbọ́ yìí gẹ́gẹ́ bí nínú ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run nínú Jésù nínú ọ̀rọ̀ rẹ̀ àti nínú àwọn ìlérí tí Ọlọ́run ṣe fún wa lónìí ẹ jẹ́ kí a farabalẹ̀ láti máa wò wọ́n ní ọ̀kọ̀ọ̀kan nígbàtà àwọn òwe Jòhánù ní orí 9 ẹsẹ̀ 24 ìta àti kàkẹ́ bí ẹsẹ̀ wúra wa yẹn ó fi hàn wípé láì jẹ́ pé ẹgbà pé èmi ni o gbogbo ilẹ̀ ó ṣègbè ní ẹ̀kú nínú ẹ̀ṣẹ̀ yín ìyẹn fi hàn pé láì ní ipá ní ìgbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ Kristi tàbí nínú Kristi gẹ́gẹ́ olùgbàlà aráyé gbẹ́ni fi yé wà wípé ṣe àrí kíni èyí ó kù nínú ẹsẹ̀ rẹ̀ ẹ jẹ́ ká wáyé lónìí sí àwọn èèyàn nígbàgbọ́ nínú Ọlọ́run tí wọ́n gba Jésù Kristi gbọ́ ìwọ tó ń gbọ́rọ̀ mi gan lónìí sọ gbàgbọ́ ẹ̀rí ṣé ìgbàgbọ́ yẹn ń jáde nínú wa sáà ní ìgbẹ́kẹ̀lé tòótọ́ fún ọ̀pọ̀lọpọ̀ lónìí ní ń wọnú ẹgbẹ́ awo ní ń gbẹgbẹ́ inú òkùnkùn ẹ̀rí tó gbé kíni wọn ò ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run mọ́ ẹgbẹ́ àwọn wòlíì èké tó gba ayé kan lónìí tí ìbá sọ léyìí èmi ò sọ léyìí ẹ tún máa gbọ́ mi bí wọ́n ti ń sọ l'Ábùjá wọ́n mọ̀ sọ ń bàdàn yóò wá àtakora wọn torí pé kíni wọn ò ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run mọ́
ìbéèrè Jésù ní apẹ́ tí ó yẹ pé ẹgbà pé èmi ni o ẹ kù nínú ẹsẹ̀ yín ẹ ká gbé pàkejì àtẹ̀síwájú ìwé Máàkù orí kẹrìnlélógún ẹsẹ̀ kẹrìnlélógún ó fà pé táwọn òbí èèyàn bá ní ìgbàgbọ́ kì í tàbí ní ìgbẹ́kẹ̀lé nínú Kristi ó ní òrè kíni ó ní ló ṣègbé láti mú wàá ṣègbé a gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa ẹ̀rí ò nílò láti máa sọ gbogbo ò nílò bẹ́rẹ̀ kankan Jésù lè gbọ́ ó lè ṣẹ́gun fún ọ gbogbo nǹkan tó jẹ́ ìpèníjà tó ń dojú kọ ó lágbára láti yanjú ẹ ò nílò ìrúbọ kankan bí kò ní kíni kó gbé ìgbésẹ̀ tàbí kọ́kọ́ sọ lákòókò yẹn kó di ọmọ Ọlọ́run ìgbàgbọ́ yẹn ìgbésẹ̀ yẹn yóò fún ọ ní oore ọ̀fẹ́ láti máa rí Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá rẹ ẹ jẹ́ ká tó wù nǹkan mìíràn ìwé Hébérù orí kọkànlá ẹsẹ̀ kẹfà ó fi yé wa ó ní láìsí ìgbàgbọ́ kò sí ẹnikẹ́ni kò sẹ́nikẹ́ni tó lè wo Ọlọ́run torí pé Ọlọ́run jẹ́ olùjẹ̀san fún àwọn tí wọ́n fi ara balẹ̀ wá láì jẹ́ pé a ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run ààrẹ kíni kò sẹ́nikẹ́ni tó lè wù ẹ jẹ́ ká wò ló sáà ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run sáà ní ìgbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ rẹ̀ sáà ní ìgbẹ́kẹ̀lé nínú Kristi ẹ̀rí ẹ̀wọ̀n tí ó gbàgbé kan lónìí àwọn èèyàn ní ìgbẹ́kẹ̀lé òtítọ́ nínú Ọlọ́run mọ́ ìwé Kíróníkù fi yé wa nígbà tá a wo orí kọkàndínlọ́gbọ̀n rẹ̀ ẹsẹ̀ kejìlá wá nísàlẹ̀ ó ní ti Ọlọ́run láti sọ ní di ńlá Ọlọ́run ní fúnni nípò Ọlọ́run ní gbé yẹn ga ṣé a gba Ọlọ́run yẹn gbọ́mọ́ kí ni ìwọ àti èmi ń ṣe lónìí láti di ńlá ọ̀pọ̀lọpọ̀ ó wọnú agbé awo ọ̀pọ̀lọpọ̀ ó wọnú ẹgbẹ́ òkùnkùn ẹ jẹ́ ká wo ohun táwọn ọ̀dọ́ wa ń ṣe lónìí ẹ rí nítorí pé wọn ò ní ìgbàgbọ́ Ọlọ́run lè gbá wọn ga ó lè mú àwọn lọ síbi tí àwọn lérò láti dé nínú ara kí ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ń fi ra rẹ̀ ṣẹ́só ẹ̀rí yẹn wọ́n pè ní oṣólẹ̀ tẹ́lá ń yẹ̀wú plus ẹ̀rí oṣólẹ̀ burúkú ni àwọn ènìyàn lónìí wọn ò ní ìgbẹ́kẹ̀lé ní Ọlọ́run mọ́ àwọn àgbàlagbà náà nǹkan wọn ò gbọ́ Ọlọ́run gbọ́ tí wọ́n gbé gbà Ọlọ́run gbọ́ ṣé ó fi yàn ìwọ àti ìṣe rẹ tó fi hàn pé ó gbọ́ Ọlọ́run gbọ́ ní ìgbà kan nínú ìwé Jòhánù ní orí kọkànlá ẹsẹ̀ ogójì ẹ̀rí Lásárù tí ṣe ọ̀rẹ́ Jésù Kristi ó sùn Jésù ni ó yá yóò jí dìde ẹgbẹ́ òkúta yẹ kó mbẹ́ tẹ́ ń gbélé ibojì rẹ̀ àwọn èèyàn ìgbẹ́kẹ̀lé wọn ò ní ìgbàgbọ́ wọn ò gba ọ̀rọ̀ tó sọ yẹn gbọ́ wọn ò ní ìgbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ rẹ̀ ìjọ ti péjọ mẹ́ta tó ti kú yóò máa rún Jésù ní tí ìwọ bá gbàgbọ́ ìwọ rí ògùn Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ náà ò ní gbàgbọ́ ní Ọlọ́run mọ́ lónìí ẹ̀rí láti wá dé ibi ìyà nípẹ̀kun láti ní ìrètí ayérayé láti gbọ́ lọ́wọ́ àjàgà ètí agbára wa àjàgà ẹ̀ṣẹ̀ àdéhùn láti gbọ́ Ọlọ́run gbọ́ ká sì rìn gẹ́gẹ́ bí ìlànà èyí tí ó fi hàn wá ìlẹ́kọ̀ọ́ orí keje orí karùn ẹsẹ̀ keje ó fi hàn pé a ní láti máa rìn nípa ìgbàgbọ́ kì í nípa nǹkan tí a rí torí náà rọ̀ wá ní òní ẹ̀ka nígbàgbọ́ nínú Ọlọ́run alààyè ká pé òfin àti ìlànà rẹ̀ mọ́ ká fi èké sílẹ̀ ká sì di ohun tí ṣe pípé ká dì mú ilé Jòhánù orí kẹtẹsẹ̀ kẹrìnlélógún fi hàn pé ìgbàgbọ́ yìí tá à ń sọ nípa rẹ̀ a nílò rẹ̀ láti dé ilé ayérayé láti ní ìyè àìnípẹ̀kun níbi tí kò sí ẹkún ẹ̀rí níbi tí kò sí ìrora níbi tí kò sí wàhálà kankan ó jẹ́ ibùgbé ìsinmi a ní láti gbọ́ ọ̀rọ̀ yìí gbọ́ ẹ̀rí èyí tó fi hàn pé tá a bá dàgbà tá a darúgbó tàbí nígbàkigbà tá a bá parí iṣẹ́ ìrànṣẹ́ wa èmi àtẹ̀yìn á di ọ̀run láti sinmi nígbà tí Mósè ń bá àwọn ọmọ Ísírẹ́lì sọ̀rọ̀ nínú ìwé Díútírónómì ó fi yé wọn ó ní ìbáṣe pé wọ́n gbọ́n kí o kí o sì yé wọn wọn ò bá ro ìgbẹ̀yìn wọn sọ̀rọ̀ gbogbo ẹ̀yìn rẹ ìwọ tó ń wá agbára òkùnkùn káàkiri tó ń wá agbára ayé káàkiri sọ̀rọ̀ ro ìgbẹ̀yìn rẹ ẹ̀rí bẹ́ẹ̀ tó ń pa àwọn èèyàn ní ìgbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ Ọlọ́run mọ́ kí wọ́n fi ṣe nǹkan wọ̀nyí torí náà ń rọ̀ wá ní òní ẹ jẹ́ kí a ní ìgbàgbọ́ ààyè nínú Kristi ẹ̀rí ẹni tí Ọlọ́run rán wá sáyé láti gbà ara yín là ẹ̀rí nígbà tá a wo májẹ̀mú láéláé nínú àwọn ọ̀rọ̀ tí Mósè ń bá àwọn ọmọ Ísírẹ́lì sọ ó ní gbogbo àgbè ìgbà kẹyìn Ọlọ́run gbogbo wòlíì kan dìde láàrin wọn wòlíì ìyẹn ni kẹ́lẹ́kẹ́lẹ́ ẹni kí wọ́n fi etí sí ọ̀rọ̀ rẹ̀ ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ó láwọ́ bẹ́ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ní ọrùn rẹ̀ májẹ̀mú tuntun náà tó sọ ó nígbà tá a wo ìwé ìṣe àwọn àpòsílẹ̀ ní orí kẹta tí a wọ ẹsẹ̀ kejìlélógún ká wá sálẹ̀ ẹ̀rí Jésù Kristi ni wòlíì kẹyìn ẹni tí Ọlọ́run rán wá sáyé láti gbà wá là àwọn wòlíì oríṣiríṣi ló wà ní ayé lónìí àwọn wòlíì èké ṣùgbọ́n Jésù ni wòlíì kẹyìn is the last prophet tí èmi àtẹ̀yé tá a gbọ́dọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu
Jésù wá ti fi hàn wá ní Bíbélì àwọn ìgbésẹ̀ tá a gbé láti kíni láti di ẹni ìyà nípẹ̀kun, ìgbésẹ̀ tá a gbé láti ṣe Ọlọ́run ní ìtẹ́wọ́gbà. Nítorí náà à ń rọ̀ wá ní òwúrọ̀ òní nípa ti ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ẹ̀rí fún ẹnikẹ́ni tó ń fẹ́ láti ní ìyè tí ó kò nípẹ̀kun, a gbọ́dọ̀ ṣe ohun tí Ọlọ́run ń béèrè nínú wa ní ọwọ́ rẹ̀. Ẹ̀rọ ìkágbàgbé àsọ̀rọ̀ nípa ìgbàgbọ́ kejì tó túmọ̀ sí pé níní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Nínú àwọn nǹkan wọ̀nyí tá bá kíyèsí dáradára, kí ni àwọn ibi tó yẹ ká ní ìgbẹ́kẹ̀lé nínú táyọ̀ àwọn nǹkan mẹ́ta sí mẹ́rin tó yẹ ká ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀. Bó ti sọ ṣáájú pé a gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Ẹ̀rí gẹ́gẹ́ bí ẹni tó dá ayé àti ọ̀run àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, ẹ tí gbogbo agbára wà ní ìkáwọ́ rẹ̀. Nítorí náà ò nílò láti máa sáré káàkiri. Ẹ̀rí ò nílò rẹ̀, ẹni tó nílò ní òní ènìyàn Ọlọ́run alààyè. Nígbà pẹ̀lú agbọ́dọ̀ ní ìgbàgbọ́ ká gbẹ́kẹ̀lé Jésù Kristi àti àwọn ọ̀rọ̀ rẹ̀ tó ti sọ fún wa. Ẹ̀rí Jésù ti fi hàn wá àwọn nǹkan tí ó ń bẹ tọ́lọ́run ń béèrè lọ́wọ́ èmi àtẹ̀yin lónìí. Ìwé mímọ́ fi hàn wá Hébérù orí kìíní ẹsẹ̀ ìkíní àti ìkejì, Ọlọ́run bá wa sọ̀rọ̀ lónìí nípasẹ̀ Jésù Kristi. Ẹ̀rí nítorí náà à ń rọ̀ wá láti gbé ìgbésẹ̀ wọ̀nyí. Lẹ́yìn náà ẹ̀rọ ìkágbá ìgbà gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Torí pé àìní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀sìn wa ó lè jásí asán, yóò ṣe ìjà sásán ni. Ṣùgbọ́n ká má bàa sin àsìnù, ká má bàa wá ayé tí ò ní túmọ̀, a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ká sì ní ìgbàgbọ́ nínú àwọn ìlérí rẹ̀ èyí tí Ọlọ́run tí ó lè pàlà ṣe fún wa. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 13 àti ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Hébérù ló fi hàn wá àwọn ìlérí tí Ọlọ́run ṣe fún èmi àtẹ̀yin tá a bá lè gbàgbọ́, tá a lè gbọ́ nínú rẹ̀, tá a lè pa òfin rẹ̀ mọ́, tá a lè làkàkà láti jẹ́ ìyà nínú ìjọ òtítọ́ náà èyí tí Jésù Kristi tí ó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Ní ìparí, a ó tún rán wa létí àwọn kókó méjì tí a ti mẹ́nu bà nípa ìgbàgbọ́ nínú Kristi. Ìgbàgbọ́ nínú Kristi ni ó fi hàn wá pé àkọ́kọ́ ni nípa ti òtítọ́ tó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí Ọlọ́run fẹ́ ká mọ̀ tá a gbọ́dọ̀ gba ọ̀rọ̀ náà gbọ́. Ẹ̀rí òtítọ́ nìyẹn ìgbàgbọ́. Ẹlẹ́ẹ̀kejì tí a lè pè tí ìgbàgbọ́ túmọ̀ sí ni níní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, nínú Kristi, nínú ọ̀rọ̀ tí Ọlọ́run sọ àti nínú àwọn ìlérí rẹ̀. À ń rọ̀ wá lónìí o ẹ̀yin ènìyàn wa, ẹ̀ka tẹ́tísí tí Bíbélì sọ ká lè bá ní àǹfààní sí ìyà nípẹ̀kun nígbà tó bá kúrò nínú ayé òṣì àti ayé ẹ̀ṣẹ̀ yìí. Kí Ọlọ́run kí ó bùkún fún wa bí a ṣe ń gbé ìgbésẹ̀ ní òní ní orúkọ Jésù Kristi ẹni tí ṣe agbára wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.